mo ṣe Ṣàngó dáràn o, ẹ gbà mí o, ọmọ tíṣà yìí lọ ṣe tíátà tó lọ ṣe Ṣàngó, mo ti ṣe Ṣàngó dáràn. Aláǹgẹ̀rẹ̀ o, Aláǹgẹ̀rẹ̀ lètò, bóyá ló mọ ohun ojú rí, kọ́gbọ́n nínú ohun ojú rí, Aláǹgẹ̀rẹ̀ lètò. ló jẹ́ òṣèré kọ́ lọ́wọ́ máa ṣọ́ wa ni nígbà tí a lọ ṣe Ṣàngó àti ìfiná yìí mo ti finá yìí rárá àti ìfiná yìí rárá àti ìfiná yìí rárá wa gbogbo àwọn èèyàn tí ń rí wa àti ń gbà yìí àti ń gbà yìí àti ń gbà yìí ó kàn dẹ̀ kan náà báyìí a bá ṣe a bá sọnà sẹ́nu bàbá iná bá ṣe gbà. àwọn ọmọọṣẹ́ mi lára wọn ni Ọdúnládé Adékọ́lá ló wà. àwa fi ẹsẹ̀ rìn láti Ìkòròdú a fẹsẹ̀ rìn dé Ìjẹ̀bú Òde tí a bá rìn fún bíi 4-5 hours a máa sinmi àwíjọ́bọ̀ àṣeyọṣìṣbọ̀ ojúrí tó. bóyá ló mọ ohun ojú rí, kọ́gbọ́n nínú ohun ojú rí, Aláǹgẹ̀rẹ̀ lètò. ṣé kọ́gà gbé ẹwà kaná kọ́gà máa ní bó ni mo ti fẹ́ rí epo báyìí o ṣé ó ṣeé ṣe ká ní kọ́gà mú epo wá àtúwá kúrò lọ́dọ̀ ọ̀gá àná ń bọ̀ o a máa gbé gbogbo bí ìgbàlọ́ bọ́gà epo ni o àlówó lé o àlówó lọ́wọ́ o àwọn àtúwá mọ́mí ẹ jọ̀ọ́ ẹ fún mi 20 naira mọ́mí ẹ jọ̀ọ́ ẹ fún mi nítorí a fẹ́ ra epo àwa lọ rí epo yẹn tábà ra epo yẹn àwa padà gbé ọ̀gá ẹ lo epo yìí ó ṣe ní ìtẹ̀wọ̀ pé ó wà lọ́wọ́ ìrọ́ ni o àlówó àtọ̀rọ̀ bá rà ká tó fi ra epo tí ọ̀gá fẹ́ fi ṣe ohun tí ọ̀gá fẹ́ ṣe ni o. orúkọ mi ni Babátúndé Àṣàmú Fásànyà tí gbogbo èèyàn mọ̀ sí Jumba Film Production. Ojú rí ohun tó pọ̀ nídìí iṣẹ́ òṣèré. ọjọ́ kan wà tí àwọn ọ̀gá wa kan pè wá sí Onírèké ní ìlú Ìbàdàn tí wọ́n pè wá fún iṣẹ́ kan gẹ́gẹ́ bí ọmọọṣẹ́. àwọn ọ̀gá wa tó pè wá ta lọ bá iṣẹ́ náà ń gbà náà àwọn náà ni bàbá wa Kọ́lá Olóòtú Àbò Olódodo tí gbogbo èèyàn mọ̀ sí Olódodo ni mo tẹ̀lé lọ. nígbà tá a dọ̀hún wọ́n gba yàrá fún àwa náà láti wà ṣùgbọ́n nígbà tí ọ̀gá wa kan dé lálẹ́ tí wọ́n rí yàrá tí wọ́n lè gbà fún mọ́ wọ́n lè gbà wá tí a jẹ́ mọṣẹ́ wọ́n lè wá jáde nínú yàrá. wọ́n wá ní ká lọ sùn sí abẹ́ ibì kan níbi tí wọ́n máa ń páàkì mọ́tò sí. abá ejò wà ń bẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta tá ò sì mọ̀. a kàn mọ̀ pé níbi tá a sùn sí yẹn a máa ń gbọ́ kúrúkúrú ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta à ń gbọ́ kúrúkúrú. ìgbà tó wá dijọ́ kẹta níbi tá a sùn sí yẹn a kò rí pé kinní kan rìn lórí wa nígbà tá a máa rí ó jẹ́ ejò àgbàdo ńlá gbogbo wa bá sáré nígbà tá a tún máa sáré ẹnu ọ̀kadà mo tún kó sí ọ̀kadà tún kì í mọ́lẹ̀ ó tún sọ mí mọ́lẹ̀. mo rántí ọjọ́ kan tí a fẹ́ lọ bá bàbá wa ọ̀gá wa àwọn náà ti dolóògbé sè Yẹmí Adégúnjú tí a fẹ́ lọ bá wọn ṣiṣẹ́ ní abúlé kan ojú máa rí níbi tá a lọ yé nígbà tá a débẹ̀ a ò jẹ kankan ní ọjọ́ kìíní nítorí pé kò sẹ́ni tó mú dání níjọ́ kejì náà a ò rí nǹkan kan jẹ nígbà tó di ọ̀sán a wá rí màmá kan tó yan gàrí màmá yìí láwa lọ bá màmá ẹ jọ ẹ bu gàrí fún wa màmá yìí bá bu gàrí fún wa wọ́n bá ní àwọn ò ní omi lábúlé náà a wá fi ẹsẹ̀ rìn lọ sí ibi tó jìnnà láti lọ bu omi odò ibẹ̀ ni a ti mu gàrí nígbà tí a mu gàrí lọ́wọ́ tó kù díẹ̀ ká dé ìsàlẹ̀ gàrí láti pé a ti mu nǹkan tó ń pè ní èkòló ọ̀pọ̀ wa ti mu mọ́ gàrí. níjọ́ kan a ní iṣẹ́ kan ní Ṣàgámù àwọn local government Ṣàgámù níjọ́ tá à ń wí ọjọ́ burúkú èṣù gbomi mu ni. ìgbà tí a máa débẹ̀ wọ́n ní àwọn ò ṣe eré náà mọ́ pé ká máa padà bọ̀ ní ìlú Abẹ́òkúta. nígbà tá a dé ibi roundabout kan tí wọ́n ń pè ní challenge òun ni ọkọ̀ àjàgbé kan bá yọ sí wa ló yọ sí wa báyìí tí a jáwọ́ inú kòtò ní gbogbo wa la wà ibẹ̀ la wà sí níjọ́ kejì ká tó wá rí ẹni tó wá yọ wá. ìkan tó wá wà nígbà tí àwọn bàbá wa Ògúngbè tí wọ́n sì wà láyé nígbà ayé àwọn ọ̀dà wa Yẹmí Adégúnjú nígbà náà tí wọ́n bá fẹ́ lọ múyàn ní location wọ́n fẹ́ múyàn wá sí location ìgbà yẹn kò tí ì sáyé pé a ní ansẹ̀tì kò tí ì sáyé fóònù ńgbà náà láti ọ̀dọ̀ bàbá wa ní ìbẹ̀rẹ̀ kòdó yìí láti máa rìn wá sí Kútọ̀ nígbà tá a bá rìn wá Kútọ̀ eléré tí ó jẹ́ ògo tí a wá mú yẹn òun ló máa fi mọ́tò gbé wa padà lọ sí ìbẹ̀rẹ̀ kòdó nígbà tá a bá tún dé ìbẹ̀rẹ̀ kòdó wọ́n á ní ká sinmi díẹ̀ ẹlòmíì àtún lọ tí eléré mi bá tún dé àtúnfẹsẹ̀ ní padà wá sí Kútọ̀ yìí náà àtúwá jókòó ti eléré náà tí tẹ́lẹ̀ náà bá tún dé àtúgbé wa lọ. léyìí tí àwọn ọ̀gá wa tí wọ́n máa gun kẹ̀kẹ́ tá a máa sáré tẹ̀lé wọn láti irú Ṣàpọ́n a máa sáré tẹ̀lé wọn dé Ìjẹ̀mọ̀ láti irú Ìjẹ̀mọ̀ a máa sáré wọn tẹ̀lé wọn dé Aké láti inú Aké a máa sáré tẹ̀lé wọn dé Ìbẹ̀rẹ̀kòdó. ní ọjọ́ kan tí a fẹ́ ṣe àṣe artist night
ní ìlú Abẹ́òkúta ń bí ní Gateway Hotel. Ọjọ́ tá à ń wí yìí, ọjọ́ tí bá rántí ọjọ́ náà ní máa ń fi ìfún Ọlọ́run ni. Ẹgbẹ́ tèmi ìyẹn ẹgbẹ́ tó ń pè ní John Bab Theatre Group afẹ́ṣeré kí ni ìyá dẹ̀ máa ń wò bíi petition láàrin ẹ̀ bíi competition láàrin wa ni. Ìgbà tó máa gbéyàn kò mí ó wá jẹ́ local government kan òun ni wọ́n gbé kémi àti wọ́n jọ fi àgàgàgbà. Ṣùgbọ́n àwọn rò pé kọ́jẹ́ káwa ṣeré tiwa káwa lè tètè máa lọ nítorí àti wò pé táwọn bá ṣeré tán ó ṣeé ṣe kọ́ máa fẹ́ wo tiwa mọ́. Ṣùgbọ́n gbà tí àwọn ọ̀gá sọ ní láyé àwọn ọ̀nà kọ́kọ́ máa ṣeré torí pé wọ́n ti wò pé wọn ò fẹ́ kí àwa ṣeré kí àwọn èèyàn máa bá a bínú dídé ńgbà tán bá rere wa. Wọ́n ṣeré lóòótọ́ wọ́n sì gbà tí wọ́n gbà tí Ọlọ́run dé nígbà táwa máa ṣeré tiwa eré wa náà ni àwọn èèyàn ni wọ́n tẹ́wọ́ gbà tí wọ́n sì sọ pé àgbìyànjú. Ọjọ́ kan wọ́n pè wá wọ́n ní ká wá ṣeré níbì kan láti Abẹ́òkúta sí ibì kan tí wọ́n ń pè ní Ìkòròdú. Ìkan nínú àwọn ọ̀gá wa náà pè wá síbẹ̀ a bá gbéra a bá lọ wá owó yá a lọ yá owó lọ́dọ̀ àwọn ìyá tó ń tajà ẹ má wọrí o tó bá di ọjọ́ mẹ́ta tàbọ̀ tá a bá dé àmú padà nígbà tá a dáhùn àrò oúnjẹ. Àwa fi ẹsẹ̀ rìn láti Ìkòròdú a fẹsẹ̀ rìn dé Ìjẹ̀bú Òde ẹ̀rí kó lágbára láti Ìkòròdú a fi ẹsẹ̀ rìn wá Ìjẹ̀bú Òde bó tilẹ̀ pé tí a bá rìn fún bíi 4-5 hours a máa sinmi àwíjọ́bọ̀ àṣoṣìṣbọ̀ ojúrí tó àwọn ọmọọṣẹ́ mi tó jẹ́ lára àwọn ọmọọṣẹ́ mi lára wọn ni Ọdúnládé Adékọ́lá ló wà. Ọdúnládé Adékọ́lá dé ọ̀dọ̀ John Babs tèmi jẹ́ ọ̀gá bẹ̀ ó dé ọ̀dọ̀ wa ní 1997 ó dẹ̀ lò bí ọdún 4 pẹ̀lú wa kó tó di pé ó kú lọ́dọ̀ wa tó náà wá lọ dá Ọdúnládé fìmúlẹ̀. Nínú àwọn náà ni Dáre Agbéjò tí gbogbo èèyàn mọ̀ sí fílẹ̀ fún òun náà Ọdúnládé Adékọ́lá ló mú òun wá òun náà sì pẹ́pẹ́pẹ́ lọ́dọ̀ wa kó tó di pé òun náà ṣe kíni ó lọ dá tiẹ̀ lẹ̀ ojúrí tó ló jẹ́ òṣèré kọ́ lọ́wọ́ máa ṣọ́ wa ni. Bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Àbẹ́yìí tí a dídé ńjọ́ kan tí a ní a fẹ́ lọ sí iléèwé kan ní ìlú Abẹ́òkúta ń bí tí a lọ ṣe Ṣàngó nígbà tí a lọ ṣe Ṣàngó àti finá yìí mo ti finá yìí rárá wa gbogbo àwọn èèyàn tí ń rí wa àti ń gbàyì ó kàn dẹ̀ kan náà báyìí a bá ṣe ṣe a bá sọnà sẹ́nu bàbá iná bá ṣe gbàù hospital òun la lajú sí o àná ṣe Ṣàngó dáràn mo ní mo ṣe Ṣàngó dáràn o ẹ gbà mí o ọmọ tíṣà yìí lọ ṣe tíátà tó lọ ṣe Ṣàngó mo ti ṣe Ṣàngó dáràn mo ṣe Ṣàngó dáràn ọjọ́ tá à ń wí yìí o ìyẹn tún wá kéré o. À ń ṣeré wọ́n ní ká bọ́ sórí igi ká bẹ́ sílẹ̀ ká bọ́ sórí igi ká bẹ́ sílẹ̀ nígbà tèmi dórí igi tí mò ń wo orí igi báyìí ń bá rí ejò àgbàdo ejò ńlá lórí igi orí igi tí mo rí ejò mi tí ẹ mọ bí tí mo fẹ́ mọ tí mo fẹ́ gbà bíbẹ́ ti máa bẹ́ báyìí ibi tí mo bẹ́ sí ìtọ́ bá ya ó bá di ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ṣe wàràwàrà gbogbo pátá tí mo wọ̀ gbogbo tí mo wọ̀ ẹ̀jẹ̀ ti bò wọ́n bá sáré dìgbàdìgbà ọgbà gbé mi lọ sí ilé ìwòsàn ká má fa ọ̀gùn bí ijọ́ 5 ni mo tó mọ ibi tí mo wà. a máa bá wọn ọ̀gá wa fọ mọ́tò tá a bá tún dé location gan nínú owó tá ò ní nítorí pé a fẹ́ káwọn ọ̀gá wa mọ̀ wá àtúntọ́ bàpò àtúnlọ́ra minerals ọ̀gá ẹ̀gáàzà yẹ̀sà àwọn bí wá o mo ní kí n ra fún yín ní sà kẹfì gbòǹgbẹ́ nítorí pé kíni a fẹ́ kí ọ̀gá yẹn mọ̀ wá ṣàyẹ̀ kí n tún sọ̀kọ̀ fún yín mi ní sọ̀gá wa mi forúkọ bò wọ́n láṣìírí ni wọ́n á máa sọ fún ẹ pé tó o bá ti dọ́dọ̀ wọn láàárọ̀ tó o bá ti lè dọ̀bálẹ̀ kíyàwó wọn kó o fi àyà méjèèjì kó o fi kọ́ ẹ pé ẹ káàárọ̀ máa ó kí àwọn dáhùn gbé gbèrò ọmọdé jáde ọ̀ wàláhì ò lè ṣe kọ́kọ́ nu iṣẹ́ yìí ṣùgbọ́n àdúgbò àṣẹ nítorí pé a fẹ́ jẹ́ èèyàn náà ni abọ́gà fọṣọ a máa káṣọ́lẹ̀ ọ̀gá tó ti wọ̀ pa àbọ̀ a mọ̀ mọ̀ káṣọ́lẹ̀ a wá bọ́ sí di aṣọ ṣé àwọn máa wo ni àwọn la máa kì mọ́ ìlà máa fọ̀ la máa sá ló máa tún gbẹ àtúmọ̀ mú ti mú tá a ti fọ́ yẹn a máa dúró káṣọ yẹn gbẹ ni tó bá ti gbẹ ká lè máa yọnu ká lè máa yọnu ṣe ká lè tún bọ́gà lọ náà ni ṣé kọ́gà gbé ẹwà kaná kọ́gà máa ní bó ni mo ti fẹ́ rí epo báyìí o ṣé ó ṣeé ṣe ká ní kọ́gà mú epo wá àtúwá kúrò lọ́dọ̀ ọ̀gá àná ń bọ̀ o a máa gbé gbogbo mígbà lọ́mọ́ gàrí epo ni o àánú owó lé o àánú lọ́wọ́ àwa tó ọ̀rọ̀ mọ́mí ẹjọ́ ẹ fún mi 20 naira mọ́mí ẹjọ́ ẹ fún mi nítorí a fẹ́ ra epo àwa lọ repo yẹn tábà ra epo yẹn àwa padà gbé ọ̀gá ẹ lo epo yìí ó ṣe ní ìtẹ̀wọ̀ pé ó wà lọ́wọ́ ṣe irọ́ ni o àánú owó àtọ̀rọ̀ bá rà ká tó fi ra epo tí ọ̀gá fẹ́ fi ṣe ohun tí ọ̀gá fẹ́ ṣe ni o ọ̀gá kan mi ní sọ wọn táyà mọ́tò wọn ó jò ọ̀gá wa yọ táyà ńgbà tó jẹ táyà wọ́n wá ní mo ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ kan bọ́n ọ̀sẹ̀kẹ̀ tí mo ṣẹ̀wọ̀n wọ́n wá ní kí n gbé táyà yẹn rù mo wá gbé táyà yẹn rù láti omi dá ni mo ti gbé táyà yẹn rù wọ́n ní kí n lọ sí táyà wá ń ṣàpọ̀n wọ́n ní mi gbọ́dọ̀ wọ mọ́tò o tí n bá tún wọ mi gbọ́dọ̀ tún wọ mọ́tò padà o mo fẹ́ kú ọmọ tá a jọ lọ sí oko
tí a ní a lọ ṣe performance fún wọn o nílé ìwé tí ìyá ẹ̀ dẹ̀ sọ pé òun ò fẹ́ kó ṣiṣẹ́ òṣèré táwọn àdẹ̀ ní dandan kó wá ṣiṣẹ́ tíátà nígbà táwọn àgbọ̀tọ́ tẹ ìyá ẹ̀ wá ó wá pariwo ra lórí àdáyà lóhùn a nítorí pé nǹkan tó wù ọmọ láti ṣe kí ọmọ ṣe ọlọ́mọ ayẹ̀ kárí wà láláyé wa níjọ́ tí a wà lórí stéèjì ọmọ yìí ní kò ń bẹ́ bíbẹ́ tó bẹ́ báyìí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀dá ìgbà tẹ́sẹ̀ dá àgbà àfẹ́wé a lè sọ fún ìyá a lè sọ fún bàbá ẹ̀ a bá fi ọmọ yìí a bá gbé lọ sí hospital nígbà tí bàbá máa dé ó bá mú sójà dé àwọn sójà yìí á tó mẹ́jọ lórí àwa méjì kábíyèsí ọlọ́run etí mi gbọ́ràn má fi ìyà jẹ mí lọ́ní ká ṣe ọlọ́mọ kúyà ọba ní ká ṣe ọ́ ní kí n ṣe ọlọ́mọ kúyà 300 ìgbà tá a ṣe tá ò lè ṣe tọ́ tó nípa fẹ́ dákú ọba tún gbé wa ó tún nínú gọ́tà ọba ní ká máa yí nínú omi ẹ̀rọ̀fọ̀ ká máa yí nínú ẹ̀rùn gbà wá yí tán àwọn ẹ̀rọ ká máa sáré níṣòwájú àwọn á máa bọ̀ lẹ́yìn àtàwọn bá ti bá wa kò bógò ní o ẹjọ́ ẹni tí ò wà nú omi àtàwọn tó bí ti ìwé aṣọ táwọn máa lé àlọ́fẹ́ ẹ̀kú ni nígbà tí mo délé ìyá tíṣà ó lóun ò rán mi jẹ́ kí n lọ ṣiṣẹ́ tíátà o ó ní ṣe mo rí nǹkan tójú mi rí gbogbo ẹ̀yìn lọ́wọ́n àmọ̀palẹ̀ yìí ni ọmọ yìí náà tó tún sọ yìí náà ó tún padà wá má wàá sọ́dọ̀ wa mọ́ o pẹ̀lú gbogbo ẹ̀ ìjọ́kíjọ́ tá a bá kọjá ní àdúgbò wọn ànàpá ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n fi wá ṣe. rírí ni tí mo rí nígbà tí mo máa ṣe fíìmù tí mi ò ní gbàgbé láéláé fíìmù tí mo ṣe mo ní èmi fẹ́ ṣe fíìmù méjì ìyẹn sinimá àgbéléwò mo ní mo fẹ́ ṣe méjì lẹ́ẹ̀kan nígbà tí máa wọ oko mo gbé 1.2 million òun ni mo gbé wọ oko pé mo fẹ́ ṣe fíìmù yìí à ń pè kan ní okun ọmọ ìyá à ń pè kan ní adití èyí tá à ń pè ní okun ọmọ àti adití mo pe àwọn ìràwọ̀ sí ara wọn ìràwọ̀ tí mo pè ara wọn náà ní Fẹ́mi Branch Fathia Balógun Ọdúnládé Adékọ́lá òun ṣe ń bọ̀ ńgbà yẹn náà ní di méjì Ìdájọ́ Adé àti bẹ́ẹ̀ lọ nínú eré yìí hòtẹ́ẹ̀lì tí a lọ gbà hòtẹ́ẹ̀lì yẹn wà nílùú Abẹ́òkúta wọ́n pè hòtẹ́ẹ̀lì ní Whitening Guest House ibẹ̀ ni mi ti lè gbàgbé Fathia Balógun nítorí ó dúró tì mí lọ́jọ́ tá a sọ yìí kí ló fi dúró tì mí nígbà tí a sanwó tó di pé owó tá a san lọ́tẹ̀ẹ̀lì owó tán àdẹ̀ tí ìparí iṣẹ́ kò dẹ̀ sí owó kankan lọ́wọ́ àtàwọn ìparí iṣẹ́ mọ́ bàbá lọ́tẹ̀ẹ̀lì bá ti báàgì gbogbo àwọn èèyàn ó bá tó tẹ́ ẹ̀ pa ó bá ní àfikà jáde mọ́tò tí mo tún lọ yá lọ́wọ́ kọmíṣánná kan ní ìpínlẹ̀ Ògùn ó tún ti ilẹ̀kùn kọmíṣánná pa pé mọ́tò kọmíṣánná mọ́lé pé a ti jẹun lówó ọ̀nà ọlọ́run gbà bú sẹ́kún ẹgbà mi ọmọ yàrá tíṣà ṣe tíátà dára o ẹgbà mi ọmọ yàrá tíṣà ṣe tíátà ibẹ̀ ni ó ti wá bí Fathia Balógun ló máa lọ bá bàbá ìpè kí ló dé ṣé ẹnì yìí ṣé ó ti ṣe tán ni nínú bí ọjọ́ 5 tá a ti lò ẹnì yìí ti sún yín lówó ọjọ́ 4 owó ọjọ́ kan lè fẹ́ torí ẹ̀ dáṣẹ́ ẹ bá ti dáṣẹ́ ìrú ẹ̀ ti dẹ́ni gbèsè ká má fọ̀rọ̀ gùn lọ iṣẹ́ tí a ti wò pé ká fi 1.4 million ká fi parí 1.8 million la fi parí ẹ̀ o mo lọ fagbá 500,000 tí mo fi san 800,000 tí wọ́n ń pè lówó èlé ìyẹn nìkan tó wá kọ́ o nígbà tá a tún wá gbéṣẹ́ fún mákẹ́tà àwọn mákẹ́tà gangan lọ́ba ìyàwó ní tátà jẹ́ tó bá wò bí kò máa gbọ́ àwọn onítàtà ìkan wà náà onítàtà àwọn onímákẹ́tà yẹn sìn wọ́n pe ẹni náà ní Dsand náà ń pè Dsand image ó wà ìgbà yẹn náà wà ní Ìdúmọ̀tà láti ìgbà yẹn tí dídà sìkò yìí mo ti fẹ́ gba 480,000 lọ́wọ́ ẹ̀ 2006 òun ni a ṣiṣẹ́ yìí a sì gbé iṣẹ́ yìí fún mákẹ́tà ní 2007 àwọn máa ṣòwò wa rábàràbà a máa fìyà jẹ wá kí ni mo fẹ́ fọyọ́ ń bẹ̀ mi ò rérè bọ́ bẹ́ o gbèsè mo bá bọ́ bẹ́ o nítorí owó yẹn wọ́n sọ ní owó èkuru owó àkàrà pẹ̀lú gbogbo ìyàtà jẹ ṣe é rí kojú wa rí tó. bóyá ẹ lè fẹ́ pè mí nọ́mbà tẹ́ lè pè mí sí tó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun náà ní 07066144203 ẹ túbọ̀ lẹ́ẹ̀kan sí 07066144203 ìlú Abẹ́òkúta ni èmi wà iléeṣẹ́ wa wà ní iwájú Nàwáròdé Grammar School ní Ìṣàbọ̀nbí tẹ́ bá ti débẹ̀ tẹ́ bá ti ní ẹ̀bìrì iléeṣẹ́ John Babs Theatre Group lọ́wọ́ kan wọ́n fi wá wọ̀nyí ẹ ṣé àdúpẹ́. bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wò.